Ẹ káàárọ̀ gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Baálé eléyìí mo kí yín, ìyáálé eléyìí mo kí yín, ọmọdé eléyìí mo kí yín o. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fi òótọ́ ọ̀nù jáwé, gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fi òótọ́ ọ̀nù wàgbò, yóò máa jẹ́ fún wa o, kò ní dàrú mọ́ wa lọ́wọ́ o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọyẹ wá nǹkan kẹfìdílé tàbí kẹfìdílé nǹkan. Tẹ́lẹ̀ kan bá sọ pé ọmọ ọ̀dọ̀ àgbà lòun, tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre, kì í ṣèmi, kì í ṣèmi. Tó ọyá, mo fẹ́ kọ́ wa ní sáyẹ́ǹsì àwọn bàbá wa kan. Ìkà ọ̀màrà, ìkà òpélé alára ọmọ wò, ìkà ọ̀pẹ́ni tó dáa fún ọmọ kú lójijì. Bẹ́ẹ̀ ni, àǹtí mi ni, bọ̀dá mi ni, ọ̀rẹ́ mi ni, àjọṣe kékeré ni, àjọ dàgbà ni, wọn ò fi ọdẹ nú, wọn ò fi ọdẹ nú. Owó gún mílíọ̀nù, ọwọ́ gún mílíọ̀nù, ọwọ́ mílíọ̀nù mẹ́wàá kò fi ń tajà. Wọ́n sọ pé ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, wọn ò fi ọdẹ nú, inú òun ò dùn sí ọ, inú òun ò dùn sí ọ, irọ́ ni wọ́n ń pa. Ẹbẹ́ yìí náà rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ káàkiri ayé òde òní. Ẹni wọ́n sórí fún tó fi sú olóore, ẹni wọ́n finú tán tó jàǹbá, ìyàwó tó dá ásíìdì sọ́kọ, gbogbo ẹ̀ lóríṣiríṣi. Ọlọ́run sá máa ṣàánú wa. Sáyẹ́ǹsì tí mo fẹ́ kọ́ wa yìí, òun ni bí ayé bá yán ilẹ̀ fún yàn, báwo là á ṣe bá a jẹ́. Ọmọ túmọ̀ rẹ̀ ń ṣàlàyé ẹ̀ fún. Àwọn ọ̀ka èèyàn ń bẹ, wọ́n á máa da oògùn sílé ìtajà ẹni, wọ́n á máa da oògùn sínú ilé ẹni, kọ́dà inú ilé tí wọ́n ń kọ́ lọ́wọ́ táwọn bíríkìlà ò tí ì kú òun bẹ́ẹ̀, ṣùgbọ́n tí wọ́n lọ ilé tán tẹ ẹ̀mẹ́ni tó kọ́dà ìka èèyàn wọ́n è lójú oorun, wọ́n lè wá lóru tí wọ́n wà ń yanlẹ̀. Ó lè jẹun tó fojú rí, wọ́n yan gbogbo bẹ̀ráǹdì, ẹ kàn rí i pé ẹnìyẹn lè má rí i kọ́mọ́ tàbí kó lù tà ní gbàǹjo. Ọlọ́run ò, gbogbo ohun tá a fàárọ̀ wa tọ̀sán wa ṣe, Ọlọ́run má jẹ́ àlù tà ní gbàǹjo. Àwọn ìka èèyàn máa dára yìí láti lè jẹ́ pé ẹni tó ga kọ́ wálẹ̀, bó lẹni tó ga rí ọ̀pọ̀ àṣẹ ní wálẹ̀. Yàtọ̀ sí pé wọ́n yan ṣọ́ọ̀bù rẹ, àbí wọ́n yan inú ilé rẹ, àbí wọ́n yan bí inú ilé tó ń gbé àbí nǹkan. Iṣẹ́ yìí o gbọ́dọ̀ ní kò ní sílé. Tọ́gbọ́n mi yé, eléyìí ọ̀kan àmì pásítọ̀, eléyìí ọ̀kan àmì àlfà, eléyìí ọ̀kan àmì kíní kan. Gbìyànjú kó ṣe é kalẹ̀. Bẹ́ẹ̀ ni, ní ayé àtijọ́, àwọn ọ̀ka èèyàn ẹbọ kàǹtìkàǹtì ni wọ́n gbé síwájú ilé ẹlòmíì. Ẹbọ kàǹtìkàǹtì ni wọ́n wá gbé síwájú ilé ẹlòmíì tàbí lè tajà àbórí ilẹ̀ ẹlòmíì. Omi odidi ẹbọ wọn lọ rí mórí ilẹ̀ rẹ̀ sí wọ́n mọ̀ ni. Jẹ̀ǹjà òsìbò láti ṣe. Lọ́wọ́ ewé gbégbé pẹ̀lú iṣu gbégbé, ewé gbégbé pẹ̀lú iṣu gbégbé. Egbòdì ewé gbégbé òun ní jẹ́ iṣu gbégbé o, ẹ tọ́jú ẹ̀. Ẹ wá wá aláǹgbá adarípọ́n pẹ̀lú odidi atare kan, ẹjọ́ kalẹ̀. Kí ni wọ́n fi fọ́n? Ẹjọ́ ka ilé, apààgùn ni tó dájú ṣáká. Kọjọ́ lójú torí pé kò ju mẹ́ta lọ. Sáyẹ́ǹsì àwọn bàbá wa ni. Ewé gbégbé pẹ̀lú iṣu gbégbé, aláǹgbá odidi kan pẹ̀lú odidi atare. Aláǹgbá yìí ni ó wà nísàlẹ̀ apẹ, ìwé ó wà lókè. Aláǹgbá yìí pẹ̀lú odidi atare, ẹ wá kó iṣu gbégbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ẹ wá kó ewé gbégbé, ẹ fi bò, ẹ wá jò, ẹ rọ́ síbì kan. Tẹ́ bá ti ṣàkíyèsí pé bójú ilẹ̀ ṣe rí yìí kò yé èèyàn, bóyá ìwọ tó ti ń tà torí pé ọjà ò máa wá mọ́, ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ń lọ jù, wọ́n lè ti yan ṣọ́ọ̀bù fún ọ. Ṣé kíní yìí fi wọ́n gbogbo ṣọ́ọ̀bù rẹ̀, ọ̀yà kọ̀ wá fọ̀. O lè bu omi sínú garawa ńlá kan, kó bu iṣẹ́ yìí sínú ẹ̀, kó fọṣẹ sí i, kẹ́ wá fi nu gbogbo inú ṣọ́ọ̀bù yẹn, inú ilé yẹn, iwájú tó bá jẹ́ pé iwájú ta ilé wá ni, tàbí tó bá jẹ́ pé ilé tẹ̀ ń kọ́ lọ́wọ́, àbórí ilẹ̀ yín, ẹ wá pèlè ńláńlá, ẹ bu ẹbu yìí sínú ẹ̀, kómi ọ wà ńbẹ̀. Kódà tó bá jẹ́ pé ilẹ̀ bí éka, ẹ lè pọn mi bí dúrọ́ọ̀mù, kẹ́ bu ẹbu yìí sí, kẹ́ rò ó pọ̀ dáadáa, wọ́n máa wọ́n sí gbogbo orí ilẹ̀ yẹn káàkiri. Ọ̀rẹ́ mi ò, aburú tí wọ́n ṣe bẹ́ẹ̀ yóò sì bàjẹ́. Yóò jẹ́ bí iná o, yóò làbí òrùn o. Lọ wa lónìí, àní lọ lékú lọ́wọ́, bíbọ̀ wa o, àní padà lékú lọ́wọ́. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Sáyẹ́ǹsì Yorùbá ni, ẹ̀mú ọ̀dọ̀ ẹ máa pín. Ọ̀yá mú nọ́mbà mi mú ọ̀dọ̀ kó tọ́jú ẹ̀.
+23480 3298 3298 +23480 3298 3298 gbàkásí +23481 33 155 111 +23481 33 155 111. Tẹ́ ẹ bá ti pe nọ́mbà yìí direct tí ọ lọ mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà ni ó yá ẹ gba nọ́mbà orílẹ̀‐èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 gbàkásí +229 54 65 1929 +229 54 65 1929. Tọ́ ẹ má bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ti Kotonu, WhatsApp ti Nàìjíríà, ibẹ̀ ni kẹ́ ẹ ti bá mi sọ̀rọ̀. Mo ní private group fẹ́ni tó fẹ́ máa béèrè pé iṣẹ́ báyìí bó lẹ ti ní a ṣe àbọ̀ gbàgbọ́ yé iṣẹ́ kan dáadáa ni àbí iṣẹ́ kan lọ fẹ́ béèrè tó ti gbàgbọ́ yé tó sì fẹ́ ká kọ́ ẹ á kọ́ ẹ. Gúrùpù yìí tó bá ti wọbẹ̀ ó sanwó ni, owó tó fi wọbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ 5,000 ni ó ti yípo ó ti di 10,000. àwọn ọ̀jọ̀gbọ́n pọ̀ mbẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé public group lọ fẹ́ wọ̀ free ni, ṣùgbọ́n láǹfààní sí béèrè kankan o lè béèrè kankan. Tó bá béèrè tó gbọ́ kìlọ̀ ibi tó fi béèrè rẹ sí ibẹ̀ ni ó wà. Ẹ̀yin tá ń kọ́mẹ́ǹtì sí YouTube lábẹ́ ètò tá a bá ti post ó ti lọ o, mi ò kí ń dáhùn rẹ o. Wọ́n tó bá dáhùn tó bá fẹ́ béèrè mo ti sọ fún wa pé join private group, follow my rule and regulation. Ẹ tẹ̀lé ohun tí mo bá sọ fún yín. Tẹ́ bá fi mẹ́sẹ̀gì ilẹ̀ dọ̀la ibi tó wà ní ó wà. Ẹ tẹ̀lé ohun tí mo bá rí fún yín. Join my private group, ibẹ̀ ní ti dọ̀ lóhùn. Gbogbo ẹ̀yin onírànwọ́ wa ẹ̀yin tẹ̀mí nǹkan sọ sí wa yìí pé ẹ mọ rírì gbogbo ohun tá a ṣe. Ẹ ṣé o, ìná ò ní tán lọ́wọ́ yín o. Akọ́sátàmùrà ẹ̀gbẹ́ o, kò ní tán fún yín nílé, kò ní tán fún yín lájò, kò ní tán fún yín lóko. Gbogbo ibi tẹ́ ẹ bá náwó sí ọwọ́ yín á máa tó. Gbogbo ibi tẹ́ ẹ̀rọ kan rẹ sí ẹ rí, ibi tẹ́ ẹ̀rọ kan rẹ sí ẹ rí. Ọ̀ràn àìmọ́wọ́ ọ̀ràn àìmọ̀dí ayé ò ní dì ilé yín lórí. Àmín. Tó ìtọ́jú ara lánàá ewé àtegbò ẹ kàn sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìbéèrè nípa ìrìn àjò ayé ẹni ẹ kàn sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ sanwó o, kì í ṣọ̀fẹ́ o. Ìwọ tó fẹ́ gbé iṣẹ́ rẹ pẹ̀lú DHL owó ló fi gbé o, ìwọ ló fi gbé o, ìwọ ló fowó ara rẹ gbé o. Mọ́tò ló fẹ́ fi gbé, ìwọ ló fowó ara rẹ gbé o. A dára fún wa o. Ayé wa kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Gbogbo ohun tẹ́ fẹ́ Ọlọ́run ó ṣe o, èyí tẹ́ fẹ́ Ọlọ́run lè jìnnà sí yín. Ire o, ire o, ire kàbìtì kàbìtì nílé gbogbo wa o.